ẹjọ́ lénìí ọ̀rọ̀ ikú Mohbad wọ́n ní ó ti wá dé gbangba wálé àbá yìí o. ẹ̀ ń padà gbowó agbọmọ ẹ̀ ń padà gbowó agbọmọ ẹ̀ ń padà gbowó agbọmọ. kí la wá dé. rárá nígbà tí ká tó lọ ẹ̀ka ìpolówó ẹni ayé bọ̀bọ̀ o à ń lọ sí ẹ̀ka ìpolówó nígbà tá a bá dé káwá bó ti agbami ètò bẹ́ẹ̀ agbami wá pè mí lérò pé agbami wá dà mí ètò ní ìsìn. agbami náà la fẹ́ bọ́ sí i. ságbami lélẹ́yìn. bẹ́ẹ̀ ni gbogbo wa là ń pariwo níjọ́ òní pé ìgbà tí ẹjọ́ wà nílé ẹjọ́ kòrónà láti ìbéèrè tọ́pọ̀lọpọ̀ ń sọ pé ó sì jẹ́ pé kòrónà ni wọ́n ń lọ tí wọ́n lè gbé ẹjọ́ yẹn lọ sí ilé ẹjọ́ gangan ni. sọ́tún ti bẹ̀rẹ̀ ẹjọ́ kòrónà padà ní Alhaji. wọ́n ti bẹ̀rẹ̀ kòrónà káàtì pé kòrónà ni kò bá dà. wọ́n ní ọ̀rọ̀ ikú Mohbad wọ́n ti gbé dé ilé ẹjọ́ gíga l'Àbújá báyìí. àwọn láàfin mórílé Àbújá bí ròyìn ṣe jáde nìyẹn o. wọ́n ní ikú Mohbad tẹ́ rò pé bóyá ó ti lọ ó tún ti súyọ nílé ẹjọ́ l'Àbújá o. wọ́n ní kí ọlọ́pàá wọ́n ní kó lọ ṣe ìwádìí kán lọ tanná wo bàbá rẹ̀ kán lọ tanná wo ìdí bàbá rẹ̀ dáadáa àti Wùmí ìyàwó rẹ̀. wọ́n ní nǹkan tí ilé ẹjọ́ sọ wọ́n ti wá gbàgbé pé bàbá Mohbad ò sí nínú ilé o. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀bọ̀ ẹ ò gbọ́ bí mo ṣe ń wí. mo gbọ́ bẹ́ẹ̀ ṣe ń wí. ìtọ́ yà mí lẹ́nu ń bẹ̀ ni pé. Alhaji wọ́n mọ̀ kí bàbá Mohbad ò sí ń bẹ̀ o. wọ́n mọ̀ pé wọ́n sí nínú ilé. torí báyìí sọ pé wọ́n mọ̀ wípé bàbá Mohbad ò sí nínú ilé o. etí ilé ẹjọ́ ṣẹ̀ṣẹ̀ ilé ẹjọ́ gangan wọ́n ti gbé ọ̀rọ̀ dé ilé ẹjọ́ báyìí. wọ́n ní ikú Mohbad ó tún súyọ ní ilé ẹjọ́ l'Àbújá. ilé ẹjọ́ wá pàṣẹ pé kí àwọn ọlọ́pàá wọ́n ní kán lọ wádìí bàbá rẹ̀ kán lọ tanná kán lọ ṣe ìwádìí dáadáa. kán lọ tẹ̀ nínú lórí ọ̀rọ̀ ikú ọmọ rẹ̀. wọ́n ní kán tẹ bàbá Mohbad àti Wùmí nínú. wọ́n dárúkọ yẹn 50 tó wà nílé o. Alhaji. kódà wọn forúkọ àdúrà sí o. Alhaji jẹ́ pé. wọ́n ní bàbá Mohbad àtìyàwó ẹ̀ nìkan ló ṣẹlẹ̀ nínú bí kó jẹ́ pé tó wà ń ta lóhùn ó mọ tó ń ṣẹlẹ̀ bí ó bá sí ń bẹ̀. ilé ẹjọ́ àtàwọn ọlọ́pàá ilé ẹjọ́ tó sọ pé káwọn ọlọ́pàá lọ tẹ bàbá Mohbad nínú àti Wùmí wọ́n ní wọ́n mọ̀ tán sọ o. wọ́n mọ̀ tán sọ. bẹ́ẹ̀ ni. ilé ẹjọ́ gíga àpapọ̀ kan nílùú Àbújá wọ́n ní wọ́n ti kéde wípé àwọn yóò bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ ní pẹrẹu. ẹjọ́ kan eléyìí tí wọ́n pè láti kàn án nípa wípé ó ti pọn dandan fún iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà wípé kán lọ tún ìwádìí bẹ̀rẹ̀ lórí ikú eléyìí tó pa gbajúmọ̀ olórin takasúfè Ìlérí Olúwalọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad. onídàájọ́ James Ọmọ́tọ́ṣọ́ ó kéde ọjọ́ 28 oṣù karùn-ún láti bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ náà ní pẹrẹu. ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà iléeṣẹ́ ọlọ́pàá ní Nàìjíríà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n ní olùjẹ́jọ́ nínú ẹjọ́ náà èyí tí àjọ kan tí kìí ṣe ti ìjọba ìyẹn the Registered Trustee of Break the Silence Foundation eléyìí tí wọ́n pè lórí ikú tó pa Mohbad. Yomi Fabiyi ò ṣáà tu okùn lọ́rùn àwọn. aláì kò yọkùn lọ́rùn bàbá Mohbad o kò yọkùn lọ́rùn justice o. láàrin mi àti eyeball to eyeball. bẹ́ẹ̀ ni owó ni ẹjọ́ mú jáde ẹjọ́ ìyẹn náà. nípa ìpè olùgbàlà kí yóò sì nǹkan. àyà mi ti ń já. Alhaji níbi tí Yomi Fabiyi tanná ọ̀rọ̀ dé. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ti délé ẹjọ́ Àbújá báyìí. ó ti rójú tu ọ̀rọ̀. àjọ náà ń béèrè fún àṣẹ ilé ẹjọ́ láti kàn án nípa fún iléeṣẹ́ ọlọ́pàá láti tún ìwádìí bẹ̀rẹ̀ lórí àwọn ohun tó rọ̀gbà yí ikú gbajúmọ̀ olórin náà ká ní oṣù kẹsàn-án ọdún 2023. lára àwọn ẹ̀bẹ̀ tí àjọ náà gbé wá sí iwájú ilé ẹjọ́ náà ni àṣẹ tí wọ́n á fi kàn án nípa láti mú kí olùjẹ́jọ́ kó ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ìlàkalẹ̀ abala ìkẹrin ìwé òfin àkóso iṣẹ́ ọlọ́pàá ti ọdún 2020. àwọn àjọ náà tún ní àwọn fẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n pe gbogbo àwọn tó wà pẹ̀lú olóògbé náà lásìkò ìkẹyìn rẹ̀ kó tó di pé ó jágbére fáyé, pàápàá jùlọ Ọmọwùmí Cynthia Lọ́ba ìyàwó rẹ̀, àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ akọrin náà, bàbá rẹ̀ tí wọ́n ní
ó sáré bo òkú ọmọ rẹ̀ mọ́lẹ̀ láì gba àṣẹ lọ́wọ́ ọlọ́pàá. Bákan náà ni wọ́n tún rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ náà pé kó kàn nípa fún àwọn ọlọ́pàá láti fi páńpẹ́ òfin mú ẹnikẹ́ni tó bá lọ́wọ́ lọ́nà kan tàbí òmíràn nínú ikú gbajúmọ̀ akọrin takasúfì náà pẹ̀lú ẹ̀rí eléyìí tó bá fi ìdí múlẹ̀. Àwọn kan béèrè pé kí ni nǹkan tí ó ti ṣẹlẹ̀ ṣáájú. Mohbad ti jáde láyé nínú oṣù kẹsàn-án ọdún 2023 tí ikú rẹ̀ sì ṣokùnfà onírúurú ìwọ́de àti ìfẹ̀hónúhàn káàkiri ọ̀pọ̀lọpọ̀ agbègbè ní Nàìjíríà lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ ń wòye pé ẹjọ́ ọ̀rọ̀ náà ó lọ́wọ́ nínú. Ìdí nìyẹn táwọn èèyàn fi ń pariwo pé ó ti pé ọdún mẹ́ta báyìí o. Àmọ́ ṣá ìbéèrè gbogbo èèyàn òun ni pé ikú tó yí àwọn ọ̀rọ̀ tó yí ikú Mohbad ká wọ́n ní kò tí ì rí ìdáhùn yálà látọ̀dọ̀ ìjọba ni tàbí látọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀. Wọ́n ní ṣe ni wọ́n sì ń dọwọ́ bọ àwọn nǹkan kan. Ilé ẹjọ́ pàṣẹ pé kí àwọn ọlọ́pàá kí wọ́n lọ wádìí bàbá rẹ̀ pẹ̀lú Wùmí ìyàwó rẹ̀. tó ayé gbẹ̀ngbẹ̀ ọ̀rọ̀ rí o bó ṣe wá òun ni mo ṣe káyìn. A rò pé odò ti gbé ọ̀rọ̀ ikú Mohbad ó ti gbé lọ ni. A mọ̀ pé lábẹ́nú wọ́n sì tún ṣiṣẹ́ lọ náà ni. Ìta gbọ́rè bí nǹkan ṣe wá gbọ́ tí ìròyìn jáde ni wọ́n wá ń sọ pé ṣe bí bàbá rẹ̀ ò sí nínú ilé. Wọ́n ní kí ló lè ṣokùnfà nǹkan tí wọ́n á fi máa sọ fún ilé ẹjọ́ pé ká lọ tanná wádìí bàbá rẹ̀ dáadáa àti ìyàwó ẹ̀. Wọ́n náà ti ẹ̀gbọ́n tìyàwó ẹ̀. Wọ́n lè wo lóde tí wọ́n fi àdúrà àbúrò rẹ̀ sí tó fi wá jẹ́ pé bàbá àti ìyàwó ẹ̀ ni wọ́n nílé ẹjọ́ sọ pé káwọn ti kọ́kọ́ lọ tanná wò. Ọ̀rọ̀ yẹn fẹ́ mọ irú àwọn èèyàn lójú ayé gbẹ̀ngbẹ̀. Ẹ ṣeun Aláàjì torí pé Mohbad ó ti dọ́lọ̀ nípè torí èmi lè sọ pé ó ti dẹ nílẹ̀ torí wọn àti ìsìn ẹni lè ní mo mọ̀ pé ẹni tó máa ti bò mọ́lẹ̀ tó ti ṣe oṣù di tó ti fi lè bò láṣìírí. tó ti fi lè bò láṣìírí ṣùgbọ́n wọn àti ìsìn kí Ọlọ́run kó bá tẹ̀sán. Aláàjì ọ̀rọ̀ tá a gbé wá yìí lóòótọ́ ni òwe Yorùbá tó ń sọ pé bí irọ́ bá pẹ́ lógún ọdún. Wọ́n á lọ́jọ́ kan báyìí ọjọ́ kan ṣoṣo báyìí ló ti tó bàbá. Kò dẹ̀ sí nǹkan tá a ṣe pamọ́ o tí ò ní hàn síta o. Kò sí. Ṣé ẹ rí ibi tí ọ̀rọ̀ dé nílé ẹjọ́ l'Àbújá? Aláàjì nǹkan kan bọ̀ o. Nǹkan kan bọ̀. Nǹkan kan. Tí ọ̀rọ̀ bá dẹ̀ fi dìbò dé Àbújá á jẹ́ wípé ẹlẹ́dàá Mohbad ò tí ì sùn. Ó ṣe ní kàyéfì. Ó jẹ́ sí pé ẹlẹ́dàá Mohbad ó fún àwọn tó ṣe ní jàǹbá ó tún fún wọn láàyè bóyá wọ́n padà jáde ṣùgbọ́n ó rí i pé wọ́n á jáde wọ́n ti move on. Ẹlẹ́dàá Mohbad fi padà fẹ́ jà báyìí. Aláàjì ìbànújẹ́ ló jẹ́ wípé kí kọ́rọ̀ máa jáde láti ilé ẹjọ́ láti máa sọ wípé kí wọ́n lọ tẹ bàbá Mohbad nínú dáadáa àti ìyàwó ẹ̀. Pé ìbànújẹ́ ló jẹ́ bẹ́ẹ̀ni ká máa gbọ́rùn ká bá tẹ̀ ń gbọ́ pé ká lọ tẹ ìyàwó ẹ̀ nú àtàwọn tọ́jọ wà nílé. fún tá a bá gbọ́ pé ká lọ tẹ bàbá Mohbad nínú. Èmi gan ó ṣọ́ọ̀kì mi gbà mo gbọ́. Kò ṣọ́ọ̀kì mi Aláàjì mọ̀ láàrin mi àti pé láìkì bàbá Mohbad àánú sì láìkì àwọn náà láìkì mi. Wọ́n wà lọ́rọ̀ kì í yá bá ìjà ara wa o. ṣùgbọ́n ẹ̀kan láìkì ara rẹ̀. láìkì ara wa ni bàbá ríra wa á kíra wa. Aláàjì ọ̀rọ̀ tí a gbé wá yìí ṣé tàbá ní ká mú méjì mẹ́ta jáde nínú àwọn nǹkan tí bàbá Mohbad ti ṣe ṣé kò tó fura gan wípé kí ilé ẹjọ́ sọ wípé kọ́lọ́pàá lọ tẹ bàbá Mohbad nínú. Aláàjì ẹ má jẹ́ ká gbàgbé nígbà tí bàbá Mohbad jáde níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí Mohbad kú. Ìjáde tí wọ́n jáde nípa ọ̀rọ̀ kú ọmọ wọn ojú àánú yẹn ni ọ̀pọ̀lọpọ̀ fi jáde wípé àwọn fẹ́ sọ̀pọ̀tì bàbá Mohbad. Kì í ṣe látàrí pé wọ́n bí wọ́n fẹ́ràn wọn o ṣùgbọ́n fẹ́ sọ̀pọ̀tì wọn látàrí ọmọ wọn tí wọ́n dédé ṣekú pa. Tó dágbére fáyé.
lọ́pọ̀lọpọ̀ ṣe di láti sọpọ́tì bàbá Mohbad. A dẹ̀ rí akitiyan ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti dúró tí wọ́n pé bàbá yìí ò ní owó ṣùgbọ́n wọ́n fọwọ́ rọ sẹ́yìn lọ́pọ̀lọpọ̀ fi jáde. Pàápàá jùlọ kápẹ́ńtà náà pé ara wọn. Sọpọ́tì wọn. Ó ní kápẹ́ńtà làwọn. Lọ́pọ̀lọpọ̀ fi kọ̀tùbùtù ìpè káwọn náà fi rí nǹkan mú dání pé àwọn èèyàn dẹ̀ dúró. Àwọn èèyàn dẹ̀ dúró fún bàbá Mohbad. Látàrí pé wọ́n wá pera wọn ní èèyàn Ọlọ́run. Alhaji ńgbà tí ẹjọ́ ń lọ. Ọ̀rọ̀ méjèèjì yẹn làwọn èèyàn rò kan tó. Ọ̀rọ̀ ẹjọ́ yẹn tó bá lọ sókè yóò tún wá sílẹ̀. Tó bá lọ sókè yóò tún wá sílẹ̀. Ṣùgbọ́n nígbà tó dé wàá yá Alhaji ẹ má jẹ́ ká gbàgbé. Ó nígbà tí bàbá Mohbad kọ́kọ́ jáde tí wọ́n sọ wípé Naira Marley kọ́ ló pa ọmọ àwọn. Ṣùgbọ́n ó kọ́ lẹ́kọ̀ọ́ ni. Bí wọ́n ṣe sọ́ngbà yẹn. Ẹ jẹ́ ká máa di ọ̀rọ̀ yẹn mú o. Wọ́n sì ní táwọn sọ dá wọn lójú wọn làwọn ọmọ kankan wọn. Sọ wípé Alhaji tí ọmọ bá kú ẹ tó àti jẹ́ tó tó alára ndọ̀mọ̀ suspect ni o. Àfi tí ẹ̀kọ́ bá fojú hàn ni wọ́n tó mọ̀ pé gbogbo àwọn tó wà lára ní ṣe suspect. Ṣùgbọ́n bàbá Mohbad ti ń declare jáde pé Naira Marley kọ́ ló pa ọmọ àwọn ṣùgbọ́n ó kọ́ lọ́gbọ́n ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ ṣẹlẹ̀. Alhaji nígbà tí ó rọ̀ lọ bàbá Mohbad jẹ́ kó yé wa wípé Wùmí ló pa ọmọ àwọn. Wọ́n dẹ̀ ń sọ gbogbo nǹkan tí Wùmí ń ṣe látara Mohbad. Wùmí náà dẹ̀ sọ pé ní bàbá tí ò dá. Wọ́n sọ wípé Wùmí ló ń fi ògbórun sóúnjẹ ọmọ àwọn. Wọ́n nínú Indomie ẹ̀ ló máa fi sí. Wọ́n sọ bí wọ́n ṣe lọ sọmọ lóko tí wọn ò jẹ́ káwọn ya fọ́tò wọn ò jẹ́ káwọn forúkọ ọmọ sílẹ̀. Kódà gan wọn làwọn jẹ́ orin ni. Wọ́n sọ bí wọ́n ṣe lọ ṣe introduction to the engagement mọ́ wọn lọ́wọ́. Gbogbo ẹ̀ pátápátá bàbá là kalẹ̀. Ṣùgbọ́n ká má ṣe gbàgbé gbogbo gbàyẹ bàbá ò tí ì nà tán fún wa. Ibi tọ́rọ̀ ti wá ń jáde ni wípé Wùmí ló pa ọmọ Wùmí là ń béèrè pé kí ló ṣe Mohbad ebo wà nulẹ̀. Ṣùgbọ́n nígbà tọ́rọ̀ wa ń taná jáde lóde pé ebádùrà náà wà nulẹ̀. Ká má ṣe gbàgbé pé níwọ̀n ní ìgbà tá a ti mórúkọ àdúrà mọ́ pé ebádùrà wà nulẹ̀. Àdúrà náà ó yẹ kó mọ tó ṣe ẹgbẹ́ ẹ̀. Fèsì ọ̀rọ̀ yẹn change. Ní fèsì ọ̀rọ̀ wa change lọ́dọ̀ bàbá Mohbad. Orí wa yí. Bàbá ló jẹ́ ká mọ̀ wípé àdúrà ti kọ àwọn ní bàbá. Àdúrà ò bá wọn sọ̀rọ̀ mọ́. Gbogbo táìmù yẹn la bẹ̀rẹ̀ sí gbà wọn kan. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n nígbà tó di pé wọ́n arrest àdúrà ní police station bàbá Mohbad ló lọ bẹ́ẹ̀lì àdúrà ló lọ gbàdúrà kalẹ̀. Ìgbà yẹn la tó mọ̀ pé kò ṣe púpọ̀ wọn bàbá. Ìgbà láti mọ̀ wípé ó dàbí pé fẹ́ sọ̀rọ̀ ti change. Alhaji nígbà tó rọ àdúrà wà wọ̀. Ìgbà yẹn gẹ̀rọ ọ̀rọ̀ tiẹ̀ tí wọ́n ń dàrú. Bàbá ò wá justice fún ọmọ wọn mọ́. Wọ́n kàn yíwọ́ Bàbá wa yí sí DNA. Wọ́n kú lórí ta ló pa Mohbad o. Ó wá bọ́ sí ọmọ ẹgbẹ́ DNA ọmọ làwọn fẹ́ ṣe. Ibẹ̀ láti máa rí pé bàbá Mohbad ni ẹni alákọ̀ọ́kọ́ tó fi ọwọ́ wa dá ẹjọ́ ọmọ wọn rú. So tílé ẹjọ́ l'Àbújá tó bá rọ àwọn ọlọ́pàá pé kọ́ lọ tẹ bàbá Mohbad nínú wọ́n rí ọ̀rọ̀ sọ. Bẹ́ẹ̀ni wọ́n rí ọ̀rọ̀ sọ. Yóò bá ní mo máa ń kàn bẹ́ẹ̀ bàbá Mohbad àti bàbá Timothy. Ǹjẹ́ sẹ́ni kan tẹ̀lé sọ pé òun dá píjọ bàbá Timothy mọ̀ lórí social media. Àwọn tá a lá sọ̀rọ̀ ń pa ìgan àdàmọ̀. Ìyá tó Timothy sẹ́yìn ẹ̀ ló sọ pé òun dá mọ̀ ìyàwó gan bóyá mo lè dá mọ̀ mọ́. Ṣùgbọ́n tí èèyàn bá tiẹ̀ rí fọ́tò tiẹ̀ èèyàn máa dùn mọ́ sí i. Àmọ́ bàbá yẹn àti ìyá. Ìgbà tí Mohbad kú ni bàbá Mohbad di pírẹsẹ̀ntà lórí social media. Wọ́n dẹ̀ di top celebrity. Ìgbà yẹn wọ́n di top celebrity ìgbà yẹn wọ́n di tó ń ṣe birthday shout out fáwọn èèyàn. Wọ́n náà dẹ̀ bẹ̀rẹ̀ sí iṣẹ́ pẹ̀lú àwọn ọmọ ní hip hop. Àwọn ló wá dé tó ń jáde tó sọ pé this is Mohbad's dad. Nígbà tó mọ wọn kú tán. Sọ́nà téèyàn fi ń wá bí kò ṣe mú ìwé tó pa ọmọ nìyẹn. Alhaji gbogbo ìwà bàbá Mohbad báyìí lọ́pọ̀lọpọ̀ fi sún sẹ́yìn pé bàbá tá à ń jà fún torí ọmọ ẹ̀ gan ó ti mú wọn. Bàbá bá débi wípé sọmọ yín ló kú ni response bàbá sáwọn yẹn ní bí sọmọ yín ló kú ni. Ẹ sọ díẹ̀ kẹ́lẹ́ ló dákẹ́. Àrí gbogbo àwọn bloggers tó jáde tí bàbá bá jà rẹpẹtẹ. Kí ló dé tí bàbá ọdẹ fi ń bá wọn jà látàrí pé ọ̀rọ̀ àdúrà ló ń jẹ́ kí ẹ bá everybody jà. Àti bọ́rọ̀ àdúrà àti pé kò sí bẹ́ẹ̀ ṣe fa gbòòrò ọ̀rọ̀ yẹn
bẹ́ẹ̀ tí ò ní fagbó láti kàdúrà. bọ̀ tó wá ti pé orúkọ Wùmí nìkan lè ń dá ọ̀rẹ́ bàbá Mohbad ni. kò ní sí jàǹgbá yẹn. ṣùgbọ́n nígbà tí wọ́n ti ń dárúkọ àdúrà ọ̀tá wọn ni ọ̀tá lè jẹ́ sí wọn. bàbá Mohbad fa gbogbo bloggers dà pátápátá. àwọn kan tá a jẹ́ rédíò gan níbi rédíò station wọ́n bá wa jà níbí. àwọn òde lè lóòótọ́ ká mọ́ sọ ohun tó ṣẹlẹ̀ báyìí o. ilé ẹjọ́ l'Àbújá sọ wípé kán lọ tẹ bàbá Mohbad nínú àti Wùmí. Alhaji láàrin mi àti máa wí àkùbáwí òun là ń lọ. iyì kankan ń bẹ láàrin bàbá Mohbad àti Wùmí tó jẹ́ nǹkan àṣepamọ́. tó jẹ́ wípé ó ní Wùmí fi ń di bàbá Mohbad mú. kódà ó tiẹ̀ wá fẹ́ sún yẹn báyìí. èyí tó ṣẹlẹ̀ sí Mohbad nínú ilé bàbá Mohbad ti mọ̀ sí òun bàbá Mohbad ṣe yóò padà tó fi dọ̀rọ̀ DNA. New Lint Choco Wafer. ohun tó dojú tì ní tó kù díẹ̀ káàtó ni. wọn ò wá bàbá ọmọ torí pé ilé ẹjọ́ ò dárúkọ ya Mohbad sí mi ṣe sọ̀rọ̀ ya Mohbad rà torí pé ọ̀rọ̀ ya Mohbad kọ́ là ń sọ yìí. àwọn ò tiẹ̀ dákọ̀ ya Mohbad sí. ṣé bí bàbá Mohbad wá síbí àpò ogun wá síbí ṣé kápẹ́tà máa kó wọn ogun flight ni ebi látàrí ọmọ yìí tó kú lè ṣe ń gun flight kí ló ti ẹ fẹ́ hàn ọmọ yẹn kẹ́ ẹ sí kẹ́ ẹ sọ tó ṣẹlẹ̀ ń pa ọmọ yín. kẹ́ ẹ ṣàánú ẹ̀ kí gbogbo àgbáyé dẹ̀ mọ òtítọ́. ebi bẹ̀rẹ̀ kẹfẹ́ pé èèyàn ò ní ta sọ fún tẹ̀ lọ síbẹ̀ mọ́ gbogbo bí tí bàbá wa ti fẹ́ cash out owó wọn máa ní interest láti lọ ṣùgbọ́n bí tó wá di pé ẹ fẹ́ béèrè nípa ọ̀rọ̀ àdúrà àbí blessing ṣe béèrè tó tẹ́ ti bí bàbá ní pé a gbọ́ pé wọ́n ní blessing ju nǹkan sínú ìwà tó fẹ́ sí Mohbad bàbá fẹ́ bá blessing sọ̀rọ̀ bàbá Mohbad ò ṣe kankan nípa ẹ̀ láti bá blessing sọ̀rọ̀ bàbá mọ̀ tí wọ́n ń ṣe gbogbo ìgbà yẹn bọ̀ torí pé ojú àánú pé kápẹ́ńtà ni bàbá Mohbad wọn ní kankan ní àwọn yẹn fi rọgbà yín wọn ká ń gbà yẹn láàmú wípé bàbá Mohbad ló padà dá ọ̀pọ̀lọpọ̀ èèyàn. kí ló dé tí bàbá Mohbad fi ń bá Yomi Fabiyi jà títí dọ̀la tí wọ́n lè bá Yomi Fabiyi ṣiṣẹ́ pọ̀ ebi Yomi Fabiyi wá ikú tó pa ọmọ wọn ni kí ló dé tí wọ́n ń bá Yomi Fabiyi jà sótí ilé ẹjọ́ bá sọ pé káwọn ọlọ́pàá ká lọ tẹ bàbá nínú ilé ẹjọ́ ò já yòókù Àlàjì ò ká má sọ pé torí pé bàbá Mohbad ò sí nínú ilé kí ló dé tó ní ká lọ tẹ bàbá Mohbad nínú kí ló dé tí bàbá Mohbad ń bá Yomi Fabiyi jà. nígbà tí Yomi Fabiyi hold press conference wọ́n ń béèrè ẹjọ́ lọ́wọ́ àdúrà kí ló dé tí ìyá Mohbad sọ gbogbo ẹ̀ dìjà tí wọn ò jẹ́ kádúrà ru ẹjọ́. wọ́n ti ẹ̀dá fẹ́ẹ́ faṣọyà mọ́ra wọn lọ́rùn bẹ́ẹ̀ tí wọ́n lọ́rọ̀ yẹn. àwọn nǹkan báyìí làpẹ̀rẹ̀ tá fi mọ̀ wípé tẹ́bánikẹ́ tẹ bàbá Mohbad nínú ó tó bí ojú bẹ̀rẹ̀ lọ bóyá àsìkò sì ti tó láti tì wọ́n gan mọ́lé láti tẹ̀ wọ́n nínú. torí ta bá ní ìjọba ọ̀dà ó gba táǹkì orílẹ̀-èdè Nàìjíríà gan ṣé wà tiwa gan dà ṣé bá rẹ̀ náà lélẹ̀ ọmọ kú sínú ilé Wùmí ò sọ̀rọ̀ bàbá ò sọ̀rọ̀ àbúrò sọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ò sọ̀rọ̀. àdéhùn sọ pé ìjọba orílẹ̀-èdè ò dáa. ṣe láti ìwàásù àwọn tí ò sọmọ yìí ẹ̀tọ́jọ́ wa nulẹ̀. tọ́jọ́ wa nulẹ̀ táwọn mọ́tò rẹ̀ ni yóò bá sọ̀rọ̀ àwọn ò rí wọn bú o ẹgbẹ́ ẹ̀ sọ̀rọ̀ àbúrò ò sọ̀rọ̀ ìyá ò sọ̀rọ̀ ìyá tó lọ fọ júbí ẹ̀jẹ̀ ibi tán pa ọmọ ẹ̀ sí júbí ẹ̀jẹ̀ lórí bẹ́ẹ̀dì ìyá ló lọ fọ júbí ẹ̀jẹ̀ ọmọ ológun. kódà kí ló dé tí bàbá gba ẹ̀yìn wọlé tí bàbá ò gbà wájú wọlé. gbogbo ọ̀rọ̀ báyìí ó ní ìfura. á dẹ̀ máa dùn àwọn èèyàn. kí ló dé tí bàbá dé bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn tẹ́lẹ̀ pé Mohbad ti kú next step pé ojú ọ̀lẹ́ gbé ọlọ́pàá wọn pé kán kó gbàgbọ́ tó wà nílé. Alájọ ọ̀rọ̀ yìí níbá nínú. tó bá jẹ́ pé òkú máa ń dìde tó máa ń sọ̀rọ̀ ni. Alájọ ọ̀rọ̀ yìí níbá nínú àwọn ìgbà tó ti dọ̀rọ̀ Àbújá pé káwọn ọlọ́pàá lọ tẹ̀ nínú àbílí pé báwọn bọ́ ṣe gbàbọ̀dé ní Èkó wọn ní gbàbọ̀dé l'Àbújá. àṣírí àwọn tó pa Mohbad àṣírí wọn máa tún wọn lè ní sinmi Alájì torí ọkọ wọn ti balẹ̀ lọ pé ẹjọ́ ẹ̀ ti tán lẹ́nìyẹn ṣùgbọ́n wọ́n tún ti wẹ́jọ́ ìdìdì nílùú Àbújá pé káwọn ọlọ́pàá kan lọ tẹ bàbá Mohbad àti Wùmí nínú. àwọn tó kù díẹ̀ káàtó ni Mohbad ti lọ ọdún mẹ́ta báyìí nínú yìnyín. ó yà àwọn èèyàn lẹ́nu pé bọ́ọ̀dì Mohbad kò ti bàjẹ́ síbẹ̀ ó yà àwọn lẹ́nu pé yóò ti dìdakudà síbẹ̀ ọdún mẹ́ta bàbá sì ń gbé wọ́n ń jẹ wọ́n mu wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń lọ sóde ìyá Mohbad ń lọ ń bọ̀ oúnjẹ ń lọ sóde irú òbí ìyàwó làwọn eléyìí
aṣọ làwọn òbí tá à ń gbóríyìn fún wọn irú òbí wo làwọn jẹ́ ọmọdé wà ní mọ́ṣúárì tẹ́lá máa fi bàbá ní ìsìn wọn máa ní àwọn kan ní òṣèjọ́ dáadáa lápá ọ̀dọ̀ tí iṣẹ́ yìí ṣe dáadáa kí ló dé tẹ̀ ń wá DNA tí ẹ̀ wá justice ọmọ mọ́ ẹ̀ wá ikú tó pọ̀ ọmọ mọ́ nígbà tó lè fi ọwọ́ ti kọ ọwọ́ wàdúrà ti wà mẹ́. ẹ̀yin lè sì bí ọmọ. ebe ilẹ̀ bí ọmọ ẹ̀yin lè bí àdúrà ebe ilẹ̀ fìgbà kan sọ pé ibi tó bá ṣẹ̀ sí tó bá jẹ́ ìyá yín gan ni kí wàá lóde tí wọn afọlọ́pàá gbé àdúrà ẹ ti lọ gbé làdúrà kí nìyẹn kọ́ wa alájí àwọn ilé ẹjọ́ wọn wà 100% right ẹ máa sọ pé káwọn ọlọ́pàá lọ tẹ bàbá Mohbad nínú àti Wùmí káwọn méjèèjì jẹ́ ká mọ ikú tó pa ọmọ ebi wọn ti ní kádùrà wa sọ̀rọ̀ ebi àwọn náà ń gáìdì àdúrà Corona Inquest Court nígbà tẹ́yìn bá àdúrà wà ebi wọn sọ ebi Mohbad ń bẹ àdúrà ń ta ni kí ló ń bá àdúrà sọ ń ta kó mọ̀ sọ wọn kan nù ilé irú gbèsè ayé wo ni wọ́n ń kọ́ ọmọ wọ́n ti gbàgbé pé tí ọjọ́ ogbó bá dé àwọn náà dàgbà wọ́n ń lọ. àbí àwọn ọmọ ènìyàn yóò sì kú ó sì máa wà ayé wo náà fẹ́ jẹ́ kí àdúrà náà máa gbé láti ṣe lọ láti ń kọ́ pé kó máa parọ́ àbí kó máa sọ̀rọ̀ tó bá wá yá á tọ́ka pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ni ò dáa. bẹ́ẹ̀ kẹ̀lẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ wa gan la dá. ìjọba la máa ń dá gbé pé ìjọba ò dáa ṣáwa kan lára wa kan ṣáà dáa ọ̀rọ̀ ló wà lẹ̀ ọdún kẹta ló ń lọ yìí ká tún máa ṣe remembrance Mohbad òkú Mohbad sì wà nínú fíríjì bàbá àti ìyá wọn ń gbé lára tàlàáfíà bẹ́ẹ̀ pé kankan ò ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ pé kankan ò ṣẹlẹ̀ rí. kí ni nǹkan tẹ ní sọ irúfẹ́ ọ̀rọ̀ wo lẹ lè sọ pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ pé ọ̀rọ̀ ikú Mohbad ó ti wá fẹ́ dàbí pé ìyẹn 20 ọdún òun lọ̀rọ̀ náà á sì tún máa gbóná fẹlifẹli tó ọ̀rọ̀ rẹ o ẹjẹ́ àjọ fòye gbé kẹjẹ́ àjọ fòye digeste ẹ bá wa dá sí ẹ là wá lọ́yẹ̀ pẹ̀lú ibi tí nǹkan dé dúró àti nǹkan táwọn èèyàn ń sọ ayé gbẹ̀ngbẹ̀ aláàjì ọ̀rọ̀ náà ní agbára o ẹjẹ́ àgbọ̀kọ̀lówó wa. tó bá ń fúnyàn lóye nínú múlẹ̀. ọyẹ kan fún yín ọyẹ kan fún yín kẹfẹ yàrá ìbò méjọ kẹrẹ èmi ò sí àwa gbé kínní náà mi èyí sọ pé ìrọ̀ àlà kínní náà lọ gbé kínní ìrí pé kákan pé ká sọ̀rọ̀ bá ṣe rí ká sọ̀rọ̀ ká fakùn mọ́ òkun yọ ẹ káàbọ̀ sórí ètò. ayé mo kí yín o. iye bá délé lè ṣe kò sí. àwọn travel sí. okay alright wọn á dé bá aláyọ̀ lágbára lọ. àmín. mo rẹ̀ kí àwọn ìyá wa mo kí mother general mo kí arẹmọlẹ́kùn of Create Radio mo kí ìyá rere mo kí mother of the nation pé mo kí áńgẹ́lì of the universe pé wọ́n ṣe wọ́n gbogbo wa wọ́n kọjá gbogbo wa o ẹ̀mí wọn àlàáfíà ọlọ́run abámi fi fún wọn ẹ̀mí wọn yá pátá gbogbo ẹ̀ àmín o kí everybody àjíǹdẹ̀ra yóò máa jẹ́ o lẹ́ẹ̀kan sí alájí mo kí ayé kíyàn kẹrí pẹpẹ gbé wá ṣùgbọ́dà tí ẹ mọ̀ pé wọ́n ní iṣu àtẹnumọ́rọ̀ kì í jóná o. ọlọ́pẹ̀dẹ̀ bá dẹ̀ ti ń lu lójú kan ó ní nǹkan tó fẹ́ fààyàn ń bẹ̀. ẹ mọ̀ pé kéèsì Mohbad yìí àti ìyá Mohbad àti Wùmí àti bàbá Mohbad wọ́n fi àdúrà wọ́n fi gbé wa gbogbo àdúrà ló play lead role so òun náà fi gbé wa gbogbo. now ǹjẹ́ ẹ gbọ́ rẹ̀ ni tó ń jẹ́ Fámúyìwá mọ́. ẹ dákun àgbọ̀mọ̀. òótọ́ mà tiẹ̀ ní Mr. Múyìwá mọ̀ tiẹ̀ ṣe wá. àgbọ̀ Mr. Múyìwá mọ̀ ṣé Mr. Múyìwá tó jẹ́ family wa rẹ̀. ẹ ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin wọn àti bàbá Mohbad because Mr. Múyìwá máa ń jáde tẹ́lẹ̀ ẹ ti mọ̀ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ láàrin wọn. contract work náà lọ gbé fún yẹn náà. láàrin wọn. contract work náà lọ gbé fún yẹn náà. contract work náà. so ó dẹ̀ ti ṣiṣẹ́ tiẹ̀ ó ti tó táìmù lójú tiwọn pé
now nígbà tí ọ̀nfà bíi tó lọ kọ́kọ́ lọ sí ilé Mohbad tó lọ sọ̀rọ̀ nípa CCTV tí àwọn sọ pé àwọn ní footage kíní ẹ̀ ṣùgbọ́n èèyàn ṣe ń wọlé wọ́n ẹgbẹ́ bá jáde ṣé àmọ́ pé ọba bàdì nìkan ni ọ̀nfà bíi ọkọ̀ disclose kíní ẹ̀ fún. wọ́n sọ bẹ́ẹ̀. lọ́dọ̀ ìyàbá Mohbad ó dọ́dọ̀ Fámúyìwá báwo làwọn other party ṣe mọ̀ pé neighbor yẹn òun ló fẹ́ fún wọn ní footage tó fi ń threaten ẹ̀ kí ni risk of threatening ẹ̀ àṣírí wo ló fẹ́ kó tún jáde ṣé kì í pé tí footage kan bá padà jáde ṣé kì í kẹfà bá nìkan wà lára àwọn tó kọ́kọ́ wọnú ilé yẹn wá. So many things were hidden tí wọ́n fẹ́ kó expose fún wa. Now tó ẹgbẹ́ lóòótọ́ ni bàbá ń fẹ́ ikú tó pa ọmọ ẹ̀ àdúrà ìlúpọ̀ fún everybody láti mọ nǹkan tó ṣẹlẹ̀. But ìpàdé bàbá wọn kọ́ fún wa narrative onígbà tó ń délé ó dárúkọ gbogbo lọ́gbọ́ èèyàn ọ̀rọ̀ pé kò mẹ́ṣọ́ àdúrà. ok bẹ́ẹ̀ ni ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn wọ́n dárúkọ àfà dárúkọ lọ́ọ̀yà dárúkọ everybody. ó dárúkọ ọ̀bọ tó wà nígbà ìjọba yìí lórí wíṣì ó dárúkọ ẹ̀ ó dárúkọ so many people. Zlatan. but ǹjẹ́ dárúkọ àdúrà ẹ̀ ó dárúkọ Zlatan ǹjẹ́ dárúkọ àdúrà no olóhùn òfojú pa àdúrà. òun lè bí sọ́ńgbà yẹn pé kọ́pì bàbá lè pè tó bá wọlé ọmọ ẹ̀ tí nǹkan ṣe tọ́jọ́ lọ patí tọ́jọ́ dé nígbà tẹ́yìn wá wọlé tí ẹ̀wọ̀n bá dùrà ta ló wá dùn àṣẹ ibo náà rán lọ ta ló ní pé kó excuse kí ló mà tó fi jáde kó lé àbí sẹ́yìn tẹ́gbọ́n ẹ̀ òun ló yẹ kó máa gbá fọ́ọ̀tì pé òun fẹ́ mọ̀ nǹkan tó pa ẹ̀gbọ́n òun. so ìgbà ẹlẹ́sìn wa sọ pé ó tún wá sọ̀rọ̀ míì wọ́n ẹ kó ayẹ pé àdúrà wà lé ipò òun ló lọ gbà fún àti ẹ̀wùn mi ń jà lókè òun ló mú fóònù lọ bá Mohbad. so wọ́n ìṣòro bá ti kọ́ bá àdúrà láti bẹ̀rẹ̀. Number 2 nígbà tó pariwo pé òun mi ju nǹkan sínú sàárè Mohbad wáyé tí wọ́n sọ pé àti blessing náà wọ́n ṣàwárí àti blessing náà pọ̀ pọ̀ òun ò pariwo ẹ̀ títa òun mi náà fúnkùn mọ́ lọ́rùn ọba tí sẹ́dẹ̀mọ́ ológun wá expose kìíní yẹn ṣùgbọ́n wọ́n bọ̀ jẹ́ wọ́n ní àìní wọ́n ní photoshoot tàbí photoshop dẹ̀nu ọba tí pressure pọ̀ ìbọn bá jẹ́wọ́ pé lóòótọ́ blessing sọ̀kan síbẹ̀ mọ̀ láti lè bàbá bá ti mọ̀ nǹkan tí tó mú yírí ti wù mí ṣùgbọ́n ní ẹ̀sìn bàbá tó ń sí pé wà nílé kẹrin now ẹ̀rọ dúró yìí ẹ wo clip yẹn padà ẹ̀rí wù mí bàtò sọ tiẹ̀ síbẹ̀ wọ́n àìkẹ́wàá rí ti blessing kò ṣàṣe pé lẹ́yìn ọjọ́ kẹta nǹkan tó ṣe padà lọ bẹ̀ lọ wúsàárì tó sọ tiẹ̀ síbẹ̀ ṣùgbọ́n àwọn ẹni sẹ́ńdẹ̀ náà ni. nínú pé púpọ̀ kó wà jẹ́ simple ní ló pe bàbá Mohbad pé wọ́n ti pa Mohbad o kí ni nǹkan wọ́n ti pa o ẹ̀ka sára. tó fi bàbá ẹ̀ pé wọ́n ti pa ayọ̀ wéètè ọmọ ìwà pé wọ́n ti pa ẹ wá die down ẹ wá mention blessing láti for start ẹ mention ẹ rí pé ọkọ wà tí everybody cover up ni. so ṣẹlẹ̀ àwọn ará àta tí wọn sọ̀rọ̀ tọ́tọ́ ń gbénulé kálíìmì náà ni mi ní sọ̀rọ̀ náà because nígbà tí yàwó pọ̀ kò sọ̀rọ̀ àbúrò tó ṣe ọmọ ìyá kan náà ó pọ̀ kò sọ̀rọ̀ sí mẹ́ta máa borí mi bá gùn àbí ṣe ẹmọ ìmúlẹ̀ tó ti wà láàrin gbogbo wọn tó ní kánú kìí yọ bọ́rọ́bọ́rọ́ nígbà tọ́rọ̀ yẹn le tí lẹ́pẹ́tẹ́ tí spain bá sọ̀rọ̀ níbi kan á ní kọ́nà bí àdúrà ní tòkù. ìyẹn ló tiẹ̀ fún ní. tí màsí bá sọ̀rọ̀ níbi kan á ní kọ́nà bí àdúrà tó kù tí ó jì bá sọ̀rọ̀ níbi kan á ní kọ́nà bí àdúrà tó kù tí ní ẹ̀jọ̀ mọ̀ kí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nìyẹn and I keep saying it very good bad 70% àdúrà was involved. tó bá ní kọ́ńtọ̀ ní bó ṣe yẹ kọ́ńtọ̀ 70% either by chance either by mistake either by willingly àdúrà 70% ó took part nínú kútùbà ọ̀bọ̀ yẹn. The rest 30% ni òun bí ibi tí wọ́n ti ń jà aggressive tó ti ń ṣẹlẹ̀ ni òun máa ló máa involve. Reason nìyẹn tí òun kan fi ní bá I said from the onset pé ìyá bá tó ń bá tó ń gbẹ̀yìn tó ń ṣe fìlẹ̀gẹ̀fìlẹ̀gẹ̀ tó mọ̀ yàn bá kú àmọ́ bí náà kan ṣe ń kíyàn lára. Mo lórí pé àdúrà was involved. Ìjà àdúrà ni ọba ti pè not don take side pẹ̀lú mi. Ìyá ọba dùn láì fún mi from Adam kò láì fún wọn lọ́sẹ̀. ìjà káṣírí kó mọ̀ ṣe eléré àdúrà lórí lọ́njà.
wọn bí ọba sí àdúrà ó mọ̀ ká àdúrà tó ń lọ bọ́ọ̀ pa ICM nothing less than 10 years ẹni tí ó fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn tó bẹ̀rẹ̀ pẹ̀lú pé ṣebí Joseph president ṣebí wọ́n ṣe bẹ́ẹ̀dẹ̀ ilé àbàbí kí wọ́n ṣe tí Wùmí àti Mohbad dóru church pẹ̀lú àdúrà kò tí ju bí 2 months lọ báyìí tàbí a month plus. So gbogbo wọn jọ wà ní unity ni game náà ń play gbọ̀ngbọ́n tó wáyé wọn ni pé jẹ́rí tọ́pọ́ bá ti pé àṣẹwàṣẹyìnbọ̀ ọ̀rọ̀ yẹn padà lójútùú pé gbèrègbè Wùmí sì máa fojú àṣàdúrà o àṣàbàjò ó sì máa fi mú wọn dánrin because tí DNA sọdún tó náà ń wá kiri tó bá padà lọ fíbọn Wùmí pé ó lọ gbé pé positive ni pé Liam is Mohbad son tó lọ jáde ẹ máa wọ iye lóòdù petition tí mo máa lóòdù náà bàbá lórí gbogbo nǹkan tó rò pé òun ti kójọ yẹn á tà kò ní kákìsì á make sure pé gbogbo nǹkan tí bàbá lè di active during that ẹkùn bá ṣàjà pé yóò sọ ọmọ àdìyẹ gbogbo nǹkan tó padà jẹ bẹ́ẹ̀ náà ni ó máa gbà gbogbo àlọ́pọ̀ ẹ̀. Wùmí ló padà wí ní DNA. Wùmí ṣe ẹ̀rọ pé Wùmí ké kúre ni àti ọjọ́ gbọ́ ọjọ́ bàbá ti tẹ̀lójúmọ́ mi tó ti gbé àtàkà má jẹ́ tó ti tẹ̀lójú ẹ̀rọ pé ó gbọ́ máa gbàgbé bàbá jù Nàìjíríà gbàgbé náà Nàìjíríà máa ń rọrùn di last card ni káàdì tó pè bàbá di sí last card ló ń pè fún wọn ẹ̀yẹ kí díẹ̀ ní dáadáa tó ṣe kiri yẹn ẹ̀yẹ mistakenly kó lọ fún ohun mi ẹ̀wọ̀n á mọ̀ pé bàbá ẹ wò á mọ̀ pé tọrọ àwọn tá a fọwọ́ tí ó yìí ló pè náà mọ̀ so kudos to your family tó sì ń push kudos to you so àdègbàdà pé òun náà kò ní fọmọ ẹ̀dí kò ní bára ẹ̀dí ọlọ́run yẹn tó láti yìí so bí mi ṣe máa sọ tèmi níbi ní yẹn ṣe gbọ́n wá bí tó bọ̀. ẹ ṣe sá tó ojú òpó wà ṣíṣe òfẹ́yìn tí ẹ bá fẹ́.